Christiana ìbùkún olúwa Àyìnkẹ́ Ọlágúnjú ló ń sọjọ́ ìbí hallelujah. àánú tí mo rí gbà yìí ẹbí ẹni kò sẹ́ni ìbí rẹ̀. ó dára ká máa kàyé ọjọ́ wa kó lè máa tọ́ ọkàn wa sí ipa ọgbọ́n àti ọ̀nà òdodo pẹ̀lú bí Àyìnkẹ́ ọmọ Ọlágúnjú ṣe lé lọ́dún lónìí ọjọ́ 12 oṣù karùn-ún ọdún tí a wà yìí we say happy birthday long life and prosperity pẹ́pẹ́pẹ́ lòun ń ṣe ń lé arọ́ ìgbà ọdún tí ìbùkún olúwa bá lò lókè ìpẹ́ ọdún kan ló máa jẹ́ àmì lórúkọ Jésù ọlọ́jọ́ ìbí ó yá mo fẹ́ kí ọ délédélé ìwọ ni Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ẹlẹ́ni àti ẹ̀ka ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ Ìjẹ̀ṣà ò fẹ́ràn ọkà bí yẹn bá mọ bí èkùrọ́ ẹ bá ń fọmọ wá jẹ ẹ̀yin lọmọ olóbì wọ́wọ́ ń tiwọ́ ọmọ olóbì wọ̀wọ̀ ń tiwọ̀ èyí tó fẹ́ ni àwọ̀ sápò ẹni èyí tí ò fẹ́ ni àwọ̀ sínú igbó ẹranko búburú àrò mú panu Ìjẹ̀ṣà tó gúnràlú ọmọ olóbì kàjẹfọ́ ra ń dé alọ́mú ẹ̀yin lẹ́rú ọwọ́ bòkúnrémi Ìjẹ̀ṣà mọ́dù apanada Christiana ìbùkún olúwa Àyìnkẹ́ Ọlágúnjú ẹ ṣọdún eléyìí pẹ̀lú ayọ̀ àtàlàáfíà ọ̀pọ̀ ọdún lẹ́ ó ṣe lókè ìpẹ́ àmín ìkíni yìí wá láti iléeṣẹ́ Mr Lecturer Media Productions MMP.